ìkòkò tó dénúgbẹ́ tó dirún mọlẹ̀. Mo kí ẹ̀yin ará ilé pé ẹ kú dédé àsìkò yìí, níbi gbogbo tẹ́ ẹ ti ń ní àǹfààní láti máa gbójú wo Bàbá Lábúlé, akọ́mọlówe, arìnmásanwó ẹnu nítorí ìdágìrì ọ̀rọ̀. Òwe Yorùbá tí wọ́n ṣàlàyé lónìí ní òwe Yorùbá tó wí pé ìkòkò dénúgbẹ́ tán ó dirún mọlẹ̀. Ìkòkò ó dénúgbẹ́ tán ó dirún mọlẹ̀. Ìkòkò lẹ́ ń wò nínú ìgbẹ́ yìí, ìkòkò lẹ́ ń wò nínú igbó yìí. Inú ìgbẹ́ tẹ́ ẹ ti ń wo ìkòkò yìí ni à ń pè ní inú igbó. Ihun tó wà nínú igbó là ń pè nínú ìgbẹ́. Torí ẹ̀ ni a fi máa ń pe àwọn ẹran tí ó ń bẹ nínú oko tá à ń pa ní abúlé, torí ẹ̀ ni a fi ń pè wọ́n ní ẹran ìgbẹ́. Ìkòkò lẹ́ ń wò nínú ìgbẹ́ yìí. Ìkòkò jẹ́ ohun èlò tí a fi amọ̀ ṣe, tí à ń lò ní abúlé àti nínú oko. A máa ń lo ìkòkò láti fi pọn omi sílẹ̀ fún mímu ní abúlé àti nínú oko. À ń lò ó láti fi pọn omi, láti fi wẹ̀ tá a bá ṣiṣẹ́ tán lóko. À ń lò ó láti fi pọn omi fún mímu tá a bá ń ṣiṣẹ́ lọ́wọ́ nínú oko. À ń lò ó láti fi rẹ ẹ̀gẹ́. Oríṣiríṣi nǹkan ni là ń lo ìkòkò fún. À ń lo ìkòkò láti fi rẹ ẹ̀gẹ́ ní abúlé. À ń lò ó láti fi rẹ ẹ̀gẹ́ nínú oko. Oríṣiríṣi ìdí ló lè fa kí a gbé ìkòkò sílẹ̀ nínú igbó bẹ́ẹ̀ tí ń wo àwọn ìkòkò tó wà nínú igbó yìí. Nítorí wípé ìgbà mìíràn à ń lò wọ́n ní òrèkóòrè, ìgbà mìíràn à ń fi wọ́n sínú igbó títí tí lílò tó fi kàn wọ́n. Èyí tá à ń lò lóòrèkóòrè ni la fi ń pọn omi tá a fi ń mu nígbà tá a bá ti fẹ́ ṣiṣẹ́ lóko. Nígbà míì rèé, ìkòkò tá a fi ń rẹ ẹ̀gẹ́, bí àsìkò ò bá tíì tó láti fi rẹ ẹ̀gẹ́, a lè fi sílẹ̀ nínú igbó. Ní ìdí tí a fi máa ń fi ìkòkò sílẹ̀ nínú igbó, nítorí pé àgbélọgbébọ̀ ìkòkò a máa jẹ́ kí ìkòkò ó fọ́, nítorí pé ohun ẹlẹgẹ́ ni ìkòkò. Ìkòkò nígbà míì ó máa ń fọ́ tá a bá ń gbé lọ sí abúlé tá à ń gbé padà sí oko. Torí ìdí èyí náà ni la fi máa ń fi kalẹ̀ sí inú igbó níbi tẹ́ ẹ ti ń wo ìkòkò yìí. Àwọn ìkòkò yìí oríṣiríṣi nǹkan la máa ń lò wọ́n fún, gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan. Ìkòkò tó wá wà nínú igbó yìí, ẹ rí i pé igbó ti kó bo àwọn ìkòkò yìí mọ́lẹ̀. Ìkòkò yìí náà ni Yorùbá máa ń lò láti fi pa òwe tí à ń ṣe àtúpalẹ̀ rẹ̀ yìí. Òwe ọ̀hún náà sì ni pé ìkòkò dénúgbẹ́ tán ó dirún mọlẹ̀. Ìtumọ̀ òwe yìí ni wípé nígbà tí a ṣe ìrànlọ́wọ́ fún ìkòkò láti dé ibi tó dé yìí, nígbà tí ìkòkò ọ̀hún tó bá wá dénú igbó tán, tó wá di irúnmọlẹ̀. Ohun tí Yorùbá ń pè ní irúnmọlẹ̀ ni àwọn àǹjọ̀nú adẹ́rùbani tó wà nínú igbó lọ́lọ́kan ọ̀jọ̀kan lóníranànran. Àwọn nǹkan tí ò ṣeé fọwọ́ kàn, àwọn àǹjọ̀nú ni àwọn nǹkan tí ó ń bẹ nínú igbó ṣùgbọ́n tí ò ṣeé súnmọ́, tí ò ṣeé fi ọwọ́ kàn. Yorùbá wá máa ń ṣe àfiwé àti àkàwé àwọn ènìyàn kan wé ohun tí ẹ̀ ń wò yìí. Nígbà tí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọ́n ti ọwọ́ àwọn ènìyàn kan dé ipò kan, tó wá jẹ́ pé lẹ́yìn tí wọ́n dé ipò ọ̀hún tán, wọn ò tiẹ̀ lákàsí àwọn tó ṣe àtìlẹ́yìn fún wọn tí wọ́n fi dé ipò ọ̀hún mọ́. Nígbà míì tí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní gbójú agan sí àwọn tó wọ́n fọwọ́sowọ́pọ̀ láti mú irú ẹni bẹ́ẹ̀ dé ipò bẹ́ẹ̀. Àwọn ènìyàn yìí ni Yorùbá máa ń po òwe yìí fún. Nígbà míì Yorùbá máa ń lo òwe yìí láti fi ṣìrègùn fún ẹnìkan tí wọ́n ṣoore fún ṣùgbọ́n tí kò mọore. Ni Yorùbá ṣe máa ń pa òwe náà pé ìkòkò dénúgbẹ́ tán ó di irúnmọlẹ̀. Ó ti gbàgbé pé ẹnìkan ni ó gbé òun dénú igbó. Bẹ́ẹ̀ ṣe wo fídíò yẹn ni kẹ́ ẹ máa bá mi share rẹ̀. YouTube ni ẹ ti lè wo gbádùn fídíò yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ fídíò yìí ó wà ní YouTube, Bàbá Lábúlé TV. Ní Facebook, Lábúlé wa. Àwọn ènìyàn tí Yorùbá máa ń pa òwe yìí fún ni àwọn tí wọ́n fi ibi sú olóore wọn. Torí náà ni Bàbá Lábúlé ṣe ń gba àwọn ènìyàn tí wọ́n ń pòǹgbẹ tàbí tí wọ́n ní èròǹgbà láti dé ipò kan, yálà nínú ìlú tàbí ní inú ẹ̀sìn,
tí wọ́n ń pòǹgbẹ fún ipò kan tàbí òmíì, láti lè jẹ́ pé kí wọ́n má sọ àwọn ènìyàn tí wọ́n ṣokùnfà tàbí tí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn láti dé ipò ọ̀hún, láti má fi ojú olóore wọn gúngi. Láti má dé ipò ọ̀hún tán, kí wọ́n wá kọ etí ọ̀gbọin sí irú àwọn ènìyàn bẹ́ẹ̀, tàbí kí wọ́n di ẹ̀rù jẹ̀jẹ̀ tí ò ní ṣe é súnmọ́ tàbí tí ò ní ṣe é fún nímọ̀ràn mọ́ nígbà tí wọ́n bá dé ipò ọ̀hún. Kí òwe tí Yorùbá pa tá à ń sọ yìí kó má bàa ṣẹ mọ́ wọn lára wípé ìkòkò dénú ìgbẹ́ tán, ó di irúnmọlẹ̀. Ó ti gbàgbé pé ẹnìkan ló gbé òun dénú igbó. Ìkòkò lẹ̀ ń wò nínú igbó yìí. Ẹ ṣeun o, Bàbá Lábúlé lórúkọ mi. Akọ́mọlówe, arìn má sanwó ẹnu nítorí ìdágìrì ọ̀rọ̀.